ọ̀rọ̀ ìyàwó àti ọkọ ó ṣòro parí níta o torí àwọn tí wọ́n máa ń parí ìjà ni wọ́n padà wá fún erí kò àtìyàwó àtọkọ nígbà tí wọ́n bá gẹ̀ẹ́dù bẹ́ẹ̀dì wọn ò ní tẹ̀lé kankan. ستر العرش مسبول علينا وعين الله ناظرة إلينا. ó ṣòro púpọ̀ kí ìyàwó àti ọkọ tó wọ́n máa jà lẹ́yìn ibi tí wọ́n ti ń jà náà ní kẹ́tì ní ọ̀dà ẹ̀ ti parí rẹ̀ ẹ̀ máa kíìsì ara yín wọn ní kíìsì ara wọn bẹ́ẹ̀ wọn. ولو قصد العدا طيرا علينا بحول الله لا يقدر علينا. ẹ̀rí bẹ́ẹ̀ gbogbo wọ́n bá parí ìjà òun bẹ́ẹ̀ bá lọ tán wọ́n yẹ̀ sí wá tún bẹ̀rẹ̀ ṣẹ́ńtẹ́ yìí náà ṣe ń dà ẹ̀ ṣe dà ó lè mú tù ìyàwó tó wá lè mú fìlà ọkọ̀ kó sí ó tún kàmá ní ibi pé ó ti wà nù yàrá ń gbà náà. ستر العرش مسبول علينا. inú àwọn fíìmù bẹ́ẹ̀ wọ́n ẹ̀ ṣe ń ta. وعين الله ناظرة إلينا. àwọn bàbá wa wàkìlù wìláyà wọn kẹ̀kẹ́. ولو قصد العدا طيرا علينا irú rẹ̀ rí ni o. بحول الله لا يقدر علينا. wàláyé gbogbo àwọn bàbá ìwà ilé ọlọ́run ni wọ́n ní kí bu wa play maturity fún mi lẹ́nìí ẹ̀mí yóò gùn ẹ̀ ní kú kékeré. àmín. irú rẹ̀ ti ṣẹlẹ̀ rí àga la fi parí rọ́bà náà wàláyé tàdá ìsúnmọ́ bẹ́ẹ̀ láì èmi ò mọ̀ gbàtí àwọn èèyàn mọ̀ gbàtí mo kú lójú agbo mo délé tí akọ́tọ́ mọ̀ gbèmí bọ́lé wa wọ́n ní mo èmi ti délé. ستر الله مسبول علينا وعين الله ناظرة إلينا. bàbá wa àgbà ọlọ́ngbọ́. ولو قصد العدا طيرا علينا بحول الله لا يقدر علينا. gbogbo nǹkan ló ní ìtàn àfa sọ́jà lákòóso ọlọ́run yóò dà fún ọ. gbogbo nǹkan ló ní ìtàn ló sì níbi tí ń bọ̀ wá. títà bá ti wá dàrú pàápàá jùlọ nítorí ọ̀la àfi ká tún tò. àwọn bàbá wa gbọ́ ọlọ́ngbọ́. مولانا شيخ عبد القادر وصورة كان بابا هذا مبيني إذا سبي لا إله إلا الله محمد رسول الله لا إله إلا الله محمد رسول الله. إذا سبي لا إله إلا الله محمد رسول الله. يقول سيدي حضرة الشيخ عبد القادر الجيلاني قدس الله سره. أريد ولا لا إله إلا الله àwọn èèyàn dẹ̀ ń wò wá wípé Súfì ni wá Súfì sì ti lọ́ta ọ̀tá tó tí Súfì ní àwọn ọ̀tá tí wọ́n ní ní Súfì tí wọ́n ní ní tasawufu ni ìmbẹ ní Jazair mo parí mọ̀kọ́lá mi afa kan wá láti Chad afa yìí wá ń sọ fún mi wípé ó wá béèrè lọ́wọ́ mi níjọ́ náà là ń sọ̀rọ̀ al-Imam Maghili Imam Maghili yìí nínú àwọn tí wọ́n ran Qadiriyya lọ́wọ́ fi intishar al-Qadiriyya fi diyari Nàìjíríà láti Kánò Sheikh Adam jẹ́ sọ̀rọ̀ wọn púpọ̀ àfa ni wọ́n tí èyí ṣe báyìí ló ma ó ń tọ̀ wá bí mi wípé gbogbo àtàrọ̀ tí ń ròyìn Sheikh Maghili kí ni nǹkan tí Sheikh Maghili ṣe fi muharabati al-bid'ah mo balance dáadáa gbogbo èèyàn dájú kọ mi wọ́n wò mí báyìí tó tọ̀ ìtí mo wá sọ náà ni wípé gbogbo àwọn tí ẹ̀ ń rí lánàá nì tí wọ́n ń jẹ́ àfa tí wọ́n ń jẹ́ ẹni ọlọ́run
látòrí Mawlana Sheikh Abdul Qadir Kailani wa Jilani قدس الله سره tó fi dórí bàbá wa àgbà Sheikh Dasalati tó fi dórí gbogbo àwọn bàbá wa ọlọ́ngbọ̀n yìí àti irú wọn bẹ́ẹ̀ àwọn ni wọ́n gbé súnà dání níjọ́ tẹ́nìkan ò tí ì mọ tí wọ́n ń pè súnà. يقول شيخ عبد القادر الجيلاني يا قوم أعطنوا شياطينكم بالإخلاص في قول لا إله إلا الله. ẹ kò lè jáde ṣètánì wa mọ́lẹ̀ kò yẹ káwọn èèyàn máa rí ṣètánì lára àwa tá pèrè àwa Sufi gbogbo fíìmù darí ọlọ́run ṣàánú wa ni o àfáàyí náà wòlíì wọn ṣé ọmọ mọ́mọ́ jàmí wòlíì yín náà kẹ̀kẹ́ tí o bá ṣe pé wòlíì yín kẹ̀kẹ́ ẹ̀rù ti ń ba ẹ̀mí wípé tọ́ Abẹ́òkúta náà ni wọ́n ti lè dá gbogbo àwọn bàbá wàkílù agbára wọn sì ká. أعطنوا شياطينكم ẹ má jẹ́ kí ìfẹ́ بالإخلاص في قول لا إله إلا الله. ìjọ wọn ni gbólóhùn la ilaha illallah ló ti wá di tọ́gírìtì ẹ má jẹ́ àgbà tọ́gírìtì láàyè. لا بمجرد اللفظ. yìí ṣe pé ká tó máa sọ pé la ilaha illallah kálá ṣe síkìrì. التوحيد يحرق. lórí lásán التوحيد ẹ jẹ́ kó máa tẹ̀lé tawhid kẹ́mi wọ́n mọ́mọ́. التوحيد يحرق شياطين الإنس والجن. ṣe rí tá a bá ṣe ìkíláàsù yìí pẹ̀lú nǹkan ṣe yìí lójú ọ̀nà Sheikh Abdul Qadir tá a wà yìí nínú ojú ọ̀nà tó dá mi lójú nínú turuku Sufiya tó Tariqatul Qadiriyya sí wàláhi lazim ojú ọ̀nà mi èmi máa ṣe ṣàkúṣàkà sí wàláhi summa billah ìta gbangba ni ti ń sọ yìí. التوحيد. ìtọ́ni wípé ntọ́ba fi lè mú àwọn àáfàá tí wọ́n kórìíra àwọn Sufi kí wọ́n gbà yí pé àáfàá ní Sheikh Abdul Qadir. التوحيد يحرق. Ibn Taymiyyah àgbà yí pé àáfàá ni tó gbà pé wàlíì Ọlọ́run ni. قدس الله سره. ìsìn kóòtù ọ̀rẹ́ àjẹsí pé ojú ọ̀nà yẹn ó kílíìnì kò rújú nìyẹn. àmọ́ ń jáde ní bẹ́ẹ̀ ní ìkíláàsù. التوحيد يحرق شياطين الإنس والجن لأنه نار للشياطين ونور للموحدين. ẹ má jẹ́ àgbà ṣàyàtì èèyàn láàyè nínú ìjọ yìí nínú Islam láwùjọ wa nílẹ̀ Yorùbá àfọwọ́ Nakibul Ashraf àfààní inni bulitu bẹ́ẹ̀rẹ́bẹ́ẹ́ báwọn. إني بليت بأربع مسألة ما سلطت كيف الخلاص وكلهم أعدائي إلا لأجل شقاوتي وعنائي. فلا بلا إني بليت بأربع ما سلطت إني تبي مسبني إني بليت بأربع ما سلطت إلا لأجل شقاوتي وعنائي إلا لأجل شقاوتي وعنائي. إبليس والدنيا ونفسي والهوى كيف الخلاص وكلهم أعدائي. إبليس والدنيا ونفسي والهوى كيف ونفسي والهوى كيف الخلاص وكلهم أعدائي. كيف الخلاص وكلهم أعدائي. هذا نتيب كما الله حياته.
bá jọ ṣeré tá a jọ wọ búlù ẹ ti wà lápò nípò àwọn bàbá yín. ó sì ní tí yíyàtọ̀ nínú ilé Sàláàtì torí ẹ̀ ni lèmi máa fi wo kókó máa yín pé kí Nàkíbù tí mi fẹ́ Nàkíbù ti ṣe fún mi. A máa sọ yún. Inni bulitu bi arba'in ma sullitat. Kèé sọ̀rọ̀ owó fa alhamdulilayi àwọn ará lọ ní ma ìpè alhamdulilayi ọ̀rẹ́ mi gẹ́mọ̀ ara lè yí gẹ́mọ̀. Wàhádà yìí. àwọn ìkàtí mi sọ náà ni wípé Nàkíbù huwa yabni masjida walidi wa masjida ajdadi. èmi ò blame Nàkíbù o. ìmọ̀ ilé àwọn baba rẹ̀ ọmọ rẹ̀ bó ṣe yẹ kó mọ̀ ánù. Inni bulitu bi arba'in ma sullitat. àwọn ẹ̀ka bá mi jàǹjọ ni wọ́n ní mo lọ ọ̀dọ̀ ẹnìkan mọ́ náà. Nàkíbù mọ̀ ilé àwọn baba rẹ̀ èmi náà mọ̀ ti Markaz ni. tí dáìrà gbogbo tí ń jẹ́ dáìrà tó Salatiyya gbogbo tí ń jẹ́ dáìrà Qadiriyya ní gbogbo south west ẹni tí ó bá gbà fún Ọlọ́run ọba yóò kú ní abẹ́ sánmà Ọlọ́run. ẹni tí ó bá gbà fún Ọlọ́run tí ó bá gbà fún kádàrá yóò kú lábẹ́ sánmà Ọlọ́run. wàláhì bàbá wa ṣé òǹdá Sàláàtì lọ́lọ́run ṣe fún. ó fẹ́ ọkọ̀ látàwílà wà látafsira. àfa wa mọ ilé wọn ó ní ilé ó ní ibi tí àfa Nàkíbù Ashraf tàná ó ní ibi tí wọ́n bá tí wọ́n tún ṣe. àfa náà tún òun náà ẹ̀jẹ̀ yìí kan náà láì kan náà òun náà lọ́wọ́ tún wá dìde wípé ibi tí Nàkíbù tàná bá dẹ́sẹ̀ èmi náà fẹ́ mọ̀. èyí tó wá léwu jù òun náà ni taqsimu dawla ila juwaylat. gbogbo piti a bá ti fi àyè lẹ̀ kí dawla kó di juwaylat nǹkan ṣẹlẹ̀ mẹ́ o. àfààní likulli amri mọ̀tàlá yẹn làmú likulli amri iza ma tamma nuqsanu. فلا يغار بيتي بلا عيش إنسان هي الأمور كما شاهدتها دور من سره زمن ساءته أزمان وهذه الدهر لا تبكي على أحد ولا يدوم على أحد لها شان يمزق الدار ختما كل سابقة حتى انقضت مشرفيات وتيجان وهذه الدار أني تبكي أنيفية البيضاء من أسفه أني لمثل هذا يذوب القلب من كمد إن كان في القلب إسلام وإيمان. لمثل هذا يذوب القلب من كمد إن كان في قلبي خلاص وإيمان. إن كان في القلب خلاص وإيمان. أي دولة يوني فو لكل أمر إذا ما تم نقصان. أما إنك إلو شوك ميري أني إبليسو أما با شيطان الله إبليس والدنيا ونفسي والهوى. أسمع با àwọn ayé bí wọ́n ṣe máa tíyẹ̀ sí nǹkan. wọ̀nàfíà ẹ̀sìn lẹ́yìn nìkan má jẹ́ kí nǹkan kan wẹ̀ mí yí. wàlẹ̀ hawa. mo jẹ́rìí yẹn sínú àwọn tí wọ́n ń ṣe fẹ́nu. kí ìfọ̀lẹ́ kọ́ tó bá bẹ́ẹ̀ bẹ́ẹ̀ ṣe fẹ́nu ní àyí agbo yóò dàrú. àní ní kankan tó. àmọ́ mo fi Ọlọ́run bẹ̀ Ọlọ́run. mo fi àánú rẹ̀ bẹ̀ mo fi ògo rẹ̀ bẹ̀. Ọlọ́run má jẹ́ kún kékeré. Ọlọ́run má jẹ́ kún kékeré. aṣọ yìí Ọlọ́run má fa ọmọ yín lára. Ọlọ́run má fa ọmọ yín lára.
ogun àwọn àgbàlagbà Ogun àwọn àgbàlagbà. tẹ́ ń gbéga Tẹ́ ń gbéga. ogun wa náà nílọrin ni. Ogun wa náà nílọrin ni. afáàdásàlá ti bátọ́lù nínú àbútọ́ Medina bátọ́lù kan nínú bátọ́lù lọrin ní tàbí ń ṣe fàárí. Akíkan náà akílọrin náà fi ṣe báàrí ni wọ́n. bí nǹkan bá ta lu àfáàdá ó ti kú òrí bí ọ̀rọ̀ lé wọn ó ti dọ̀rọ̀ lọ́rin. Ó ti dọ̀rọ̀ lọ́rin. torí gbogbo àwọn àlọ́rin àti gbà ibẹ̀ ti kọlu bátọ́lù kan nínú àwọn bátọ́lù wa nù. Torí gbogbo àwọn lọ́rin àgbàpá ti kọlu akíkan náà akí wa ni. ọlọ́run wa jẹ́ kẹ́ ẹ ṣe pẹ́ Ọlọ́run jẹ́ kẹ́ sí pẹ́. lẹ́kájá kò lè yé láàfin. وجاءكم رسول من أنفسكم عزيز عليه ما عنتم حريص عليكم